Ẹ tún kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ ti ní àǹfààní láti máa wo ìkànnì tí ẹ̀ ń wò yìí. À ń kí yín wípé ẹ̀ ń bá wa wo àwọn ọ̀kan ọ̀jọ̀kan fídíò tí à ń jù sórí ẹ̀rọ ayélujára. Ojú tí ẹ fi ń wò kò ní fọ́ o láṣẹ Ìdùmarè. Àǹfààní míì tó tún wà lára ewé bombomu ni mo tún fẹ́ jẹ́ kó di mímọ̀ fún wa. Àwọn kan ń bẹ tí nǹkan máa rìn káàkiri ara wọn, bóyá ń bi ẹsẹ̀ ni tàbí ń bi ọwọ́ tàbí níbi itan tàbí ní ẹ̀yìn. Tí nǹkan bá rìn káàkiri ara tìrẹ, lọ já ewé bombomu tútù ni o. Ẹ wá fi síbi ìbọ̀sẹ̀ ìyẹn sọ́ọ̀kì. Ẹ kì í bọ̀ ibi ìbọ̀sẹ̀ yín, ẹ kì í bọ̀ ẹsẹ̀ ọ̀tún, ẹ kì í bọ̀ ẹsẹ̀ òsì. Kó lò bí wákàtí kan ń bẹ̀ tàbí wákàtí méjì. Ẹ tún yọ ọ́ kúrò ń bẹ̀, ẹ tún fi òmíì sí. Ẹ pààrọ̀ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Ẹ ṣe é fún ọ̀sẹ̀ kan. Nǹkan tí ń rìn káàkiri ara yín yóò sì dohun ìgbàgbé. Ẹ gbìyànjú ẹ̀ wò, àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Kò pọn dandan kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ná owó kówó ọ̀hún tó 10,000 àbí 2,000 àbí 1,000. Eléyìí ò ní ná yín lówó rárá. Sọ́ọ̀kì ìyẹn ìbọ̀sẹ̀, ẹ já ewé bombomu, ẹ kì ewé bombomu tútù, ẹ kì í bu ìbọ̀sẹ̀ yín. Kẹ́ ẹ jẹ́ ó tó bí wákàtí méjì àti wákàtí mẹ́ta níbẹ̀. Kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ní ṣíṣe àkọni. Ẹ ṣé o, ẹ má gbàgbé láti bá wa subscribe tẹ́yin bá ń wo channel wa fún ìgbà àkọ́kọ́. Ire o.